ẹjọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní orí YouTube channel mi, please ẹ subscribe kẹ́ follow page mi fún more information. Ẹjọ́ ẹ subscribe kẹ́ follow page mi fún more information. God bless you all. Ẹ káàárọ̀ gbogbo family ọmọ Yorùbá, mo kí yín káàkiri àgbáyé. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ? Mo kàn fẹ́ advice àwa tá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni. Kí ni advice náà? Ṣé rí ẹnikẹ́ni tó bá lówó lọ́wọ́ nínú wa, tó bá ní owó lọ́wọ́ nínú wa, màá advice wa pé kẹ́ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ farming business. Bẹ́ẹ̀ ni, farming business. Kódà lẹ́ǹkùlé ẹ̀ tó bá nílé tó ní Africans lẹ́ǹkùlé ẹ̀, try farming business. Ṣé rí nǹkan kan tí kò bà Amẹ́ríkà jẹ́, tí kò bà China jẹ́ ni pé wọn ò depend lórí ọjà òkèèrè. Ṣé rí gbogbo sweet Milo pẹ̀rẹ́rẹ́ tá à ń ṣe yẹn, even Milo kì í ṣe ọjà òkèèrè, ìlú wa náà ti ń kó nǹkan tó fi ń ṣe wá láwọn tí kọ̀ọ̀kan. Tẹ́ bá wò ó ṣe ẹ rí pé gbogbo nǹkan tí òyìnbó ń ṣe, capsule nǹkan tó ń ṣe, ẹ rí pé àwọn Nàìjíríà náà ti ń ṣe. Ẹ rí pé mọ́ṣú àgbo kan tí lady kan tó ń ta àwọn àgúnmọ̀jẹ̀dí, àgbo alẹ́, àfàtọ̀, ara ríro, wọ́n ti sọ di capsule àgúnmu ni. Wọ́n dẹ̀ ti ṣe, wọ́n ṣe normally bí inú capsule náà ṣe sí. Ṣé wá rí nǹkan ẹyọ kan tèmi rò pé tí a bá fẹ́ kí ìyà jẹ wá gbé pẹ̀lú situation tó ń lọ Nàìjíríà, ìwọ tó o bá lówó lọ́wọ́, ẹ má jẹ́ ká máa lọ sí one way traffic. Ẹ jẹ́ kí gbogbo a máa lọ dáko sẹ́ǹkùlé ilé wa. Ọ̀pọ̀lọpọ̀ ń gbéṣu oṣù mẹ́sàn-án. Ẹlòmíà wà ní ṣégbà tó bá pọ̀ oṣù mẹ́sàn-án ni màá jẹun. Ìgbà yẹn kọ́ èèyàn gbọ́tà àwọn bàbá wa máa ń sọ pé ẹ fi ọ̀bẹ, ẹ fi iṣu síná, àbí báwọn náà ipò yẹn pé kẹ́ tún máa wá mí. Mo rí fáàmù woman kan, is only 1 acres. Ó dẹ̀ kọ́lé síbẹ̀. Kí ni ẹ ló jẹ́ àmì ọ̀pọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí? Woman yẹn béèrè pé nítorí pé oko náà ti dàgbà, etílé náà tún wá wà ní Ọ̀yọ́. Wọ́n wá kọ́ ilé sáàárín 1 acre yẹn. Ẹ mọ̀ 1 acre is 6 plot. Wọ́n fi 1 plot kọ́lé. Wọ́n wá fi ògbò yòókù tẹ́ bá rí ata, tomato, tàtàṣí. Gbogbo àwọn kinní ló ti ní step, ó ní àsìkò. Woman yìí ò ṣiṣẹ́ kankan. Ó dẹ̀ lu mọ́tò tó dá, ó dẹ̀ live good pẹ̀lú ọkọ ẹ̀. Obìnrin dẹ̀ ló ní business yẹn. Gbogbo nǹkan àsìkò àgbàdo, àsìkò nǹkan kan, kinní year round. Mi ìbá mọ́ woman náà sọ̀rọ̀ bọ̀ mo mọ̀ pé ebi ò lè pa. Ó dẹ̀ tún ń tà tó show báwọn èèyàn ṣe máa wá rà. So ẹ mọ̀ àwọn àsìkò 3 months yẹn, ìwọ tó bá gbé nǹkan lóṣù mẹ́sàn-án bí irú ẹ̀gẹ́ oṣù mẹ́jọ, oṣù mẹ́sàn-án, iṣu oṣù mẹ́jọ, oṣù mẹ́sàn-án, àwọn yẹn ti lọ fà. Àwọn nǹkan lóṣù mẹ́ta àbí kò gbin tàtàṣé, kò gbin tomato, kò gbin atarodo. Ṣé ní gbogbo kíní, put it in practice. Because èmi ò ní sọ fún yín pé bàbá Tinubu o, àná dédé o, èmi ò dẹ̀ ní sọ fún yín pé bàbá Tinubu kọ́, bó ṣe fẹ́ gbọ́. Tó bá mú president 2 million wá, tó times double Buhari, tó times double Abacha, tó times double Ìdí Àgbọn, gbogbo àwọn tó ti kú mo tún sọ yẹn o, tó wá times double Yar'Adua, tó times double Bubu àti bàbá wa Tinubu, wọn ò lè fix Nàìjíríà. Mo máa ń pè èdè kan níjọ́ tí ìlú Nàìjíríà wa yẹn ti wà. Tèmi àti lọ́dún tèmi ti di ilé ayé láti 60 something tí mo ti délé ayé. Nǹkan kan ò ever increase ní Nàìjíríà kó wálẹ̀ rí. Kí ẹnìkan nínú bíi kó tàpé ẹ̀ sí abẹ́ ipe nǹkan báyìí ní òun rà ní 300 naira. Tó dẹ̀ jẹ́ pé láàrin ọdún kan ó padà sí 150 naira. Tí ẹ bá lè tàpé ẹ̀ fún mi, mo ní ẹ̀bùn fún. Kó dẹ̀ fún mi ní proof. Ipe nǹkan kan ni mo ti rà ní Nàìjíríà tó dẹ̀ padà wálẹ̀.
èmi dẹ̀ ń wò yìí I'm a businessman despite pé mo ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà mọ́tò tá a tà ní 6 million before baba Tinubu ìgbà tí baba Tinubu wọlé a tà ní 8 million after few months tí baba wọlé ní o ìgbà tó máa fi pé bí oṣù mẹ́fà mọ́tò yẹn a padà ń tà ní 12.5 million mọ́tò tá a fi 1 million gbà 1.2 million gbà ó là á fi 3.6 million gbà ẹjọ́ tó lọ lọ́hùn ṣé mẹ̀kúnnù tó ń ṣiṣẹ́ tó rí 20,000 ṣó lè ra mọ́tò ní Nàìjíríà tó bá wá sọ fáwọn èèyàn pé kan jápa àwọn kan á máa bú wa èmi I will never stop anybody not to jápa but ẹ má jápa lọ sórí omi kí má lọ bẹ ọ̀nà jíjìn ẹ wò the best bet fún oníkálukú yín ni pé ẹ dá fáàmù lẹ́kọ̀ọ́ lẹ́yìn ó kàn dùn mí pé ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ most especially bíi Lagos Island àwọn ará Surulere sì nílẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ wa ò kákún nígbà táwa kéré Surulere tí a bá ní táwa bá láyé gbogbo ẹ̀kọ́lé wa ẹ máa rí apple ẹ máa rí pineapple ẹ máa rí ọsàn ẹ máa rí tangerine ẹ máa rí gbogbo ẹ máa igi apple igi fruit ẹ máa rí kò sí nǹkan kan mọ́ o everybody ti ṣe kíni wọ́n ti pààyàn gbogbo ẹ̀ wọ́n ti pa wọ́n dànù gbogbo ẹ̀kọ́lé sìn ó ti di bulldozer ẹ̀kọ́lé ti fún mọ́ra wọn atẹ́gùn àlàáfíà gan ò fẹ́ wọlé mọ́ nígbà táwa kéré tá bá gba aládé pọ̀ a máa bọ́ sákínyẹmí a máa bọ́ sóníkòyí a máa bọ́ sí mádòkè a máa bọ́ sí gbàjà a máa bọ́ sọmọlólú a máa bọ́ sábẹ́ iná kọ̀rọ̀kọ̀rọ̀ o ò lè gbá mọ́ sìn agídí ló máa fi rí ọ̀nà kékeré oníkálukú máa mú ilé wọn ti blọọkì ẹ̀ mọ́ra wọn nítorí pé kò sí nǹkan kan wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ fi yàrá wọn rent ẹjọ́ tó bá jẹ́gbà àkọ́kọ́ yín ẹ share láti tún gbọ́ more update látọ̀dọ̀ èmi Ààrẹ Almaroof ọ̀rọ̀ tèmi tí mo ní láàárọ̀ yìí nìyẹn o Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run. Thank you very much.